Achimugu bọ̀rọ̀kìnní obìnrin tí ilé-ẹjọ́ gbẹ́sẹ̀ lé ẹ̀ṣọ́ ara àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí owó rẹ̀ tó n8.9 billion lẹ́yìn tí EFCC fi ẹ̀sùn kíkọ̀rọ̀jọ lọ́nà èrú kàn án. Ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí, òun ilé-ẹjọ́ gíga tó wà nílùú Àbújá ló máa pàṣẹ pé kí ìjọba àpapọ̀ kó gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá olówó iyebíye tó jẹ́ ti gbajúgbajà olókoòwò ní arábìnrin Aisha Achimugu. Àwọn dúkìá náà bíi ẹ̀ṣọ́ ara tó mọ̀ dín díẹ̀ ní bílíọ̀nù 5 owó náírà, ọkọ̀ bọ̀gìnì 11 tó mọ̀ lé ní bílíọ̀nù 4 náírà àti ẹgbẹ̀rún lọ́nà 50 owó dọ́là tó fi mọ́ mílíọ̀nù lọ́nà 30 náírà èyí tí wọ́n bá ní ilé rẹ̀. Àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ Nàìjíríà EFCC máa fìdí ìròyìn náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn lẹ́yìn tí ìdájọ́ náà wáyé lórí ẹ̀sùn ìwà jìbìtì tí wọ́n fi kàn án. Àtẹ̀jáde ọ̀hún tí agbẹnusọ wọn Délé Oyèwálé fi síta ló mà ti jẹ́ kó di mímọ̀ pé ilé-ẹjọ́ máa gbọ́ ẹ̀bẹ̀ wọn lórí ẹ̀sùn ìwà jìbìtì, àjẹbánu àti gbígbé owó rìn lọ́nà àìtọ́ èyí tí àwọn fi kàn án. Ó sọ wípé onídàájọ́ Jude ló máa gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ èyí tó ló tún jẹ́ àṣeyọrí tuntun lára àgbékalẹ̀ àti ìlànà àjọ EFCC láti gbógun ti gbogbo àwọn tó lọ́wọ́ sí ìwà jìbìtì àti àjẹbánu lórílẹ̀‐èdè yìí. Onírúurú ìwà gbígbé owó ńlá rìn lọ́nà àìtọ́ ni wọ́n fi tọpinpin Achimugu nínú iṣẹ́ ìwádìí tó jinlẹ̀ kó tó di wípé àṣírí rẹ̀ mà tú sí EFCC lọ́wọ́. Aisha Suleiman Achimugu ní akọ rẹ̀ ọjọ́ 22 oṣù keje ọdún 1974 ni wọ́n bí sínú ìdílé Captain Jia Adole àti arábìnrin Adole, ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Ofu ní ìpínlẹ̀ Kogi ní obìnrin yìí. Ó bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ ní ilé ẹ̀kọ́ girama Federal Government Girls College of Science tó wà ní Kuje nílùú Àbújá kó tó di wípé ó máa lọ sí fáìtì ìpínlẹ̀ Jos níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè nípa ètò ìṣúná ìyẹn lọ́dún 1998. Obìnrin náà tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ní fáìtì Bellis níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè master lọ́dún 2010 tó sì tún gboyè ọ̀mọ̀wé ní fáìtì Commonwealth ní Bellis kan náà. Òdú ni Aisha Achimugu kì í ṣe àìmọ̀fólókò lágboolé okòwò nílẹ̀ Nàìjíríà. Òun sì ni olùdásílẹ̀ àwọn iléeṣẹ́ bíi Fela Concept Group tí wọ́n wà lẹ́ka ìmọ̀ ẹ̀rọ, epo rọ̀bì, omi àti ìkànsíra ẹni ti ìmọ̀ ẹ̀rọ ICT. Lára àwọn iléeṣẹ́ tó wà lábẹ́ iléeṣẹ́ Fela Concept Group ní Ocean Gate Engineering Oil and Gas Limited àti àwọn mìíràn tí àjọ EFCC sọ wípé ó fi ń lu jìbìtì. Yàtọ̀ sí èyí, Aisha mà tó jẹ́ gbajúgbajà ẹlẹ́yinjú àánú tó ti ṣe ìrànwọ́ púpọ̀ fún àwọn èèyàn pàápàá ní ìpínlẹ̀ Kogi. Lára èyí tó ṣe àgbékalẹ̀ ètò owó ìrànwọ́ ẹgbẹ̀rún lọ́nà 20 fún 500 ìdílé. Onírúurú àmì ẹ̀yẹ ìdánilọ́lá ní Aisha ló mà ti gbà lórí àwọn akitiyan rẹ̀ lẹ́ka ètò okòwò àti ètò ìrónilágbára káàkiri Nàìjíríà. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, èmi àti ìrìn àmọ́ aráàánú gbà láṣẹ Èdùmàrè, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.